tó ọmọ Yorùbá ẹ kú dédé àsìkò yìí àṣírí tú o àṣírí pé à ń wá Sultan of Sokoto níbo ni bàbá yìí wọlẹ̀ sí ẹ wò ọ̀rọ̀ tó bá gba bí ẹkún ẹ̀rín náà là fi ń rín níbo lolórí ẹlẹ́sìn níbo ni wọ́n wà níbo ni wọ́n yà sí báwo ni wọ́n ṣe rìn láti ìgbà tí Donald Trump ti ṣe àbẹ̀wò sí orílẹ̀-èdè Nàìjíríà ní 2025 la máa ti ń wá bàbá yìí onírúurú ìpàdé ni wọ́n ti ṣe l'Àbújá pẹ̀lú ààrẹ pẹ̀lú àwọn akẹgbẹ́ bàbá tó sì jẹ́ pé wọn ò mà sí ń bẹ o àwọn kan ló máa kéde Ramadan ẹ wo bí mi ò ní gbà yín lásìkò ẹ wá wò ó bá a ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ìpàdé tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣetán láìpẹ́ yìí láàrin ìṣẹ́jú díẹ̀ sásìkò yìí àrí Sultan of Sokoto ń bẹ làṣírí bá tú ìdí tá a fi rí Sultan ẹ dákun ẹ bọ́ bí ẹ̀yin náà wá wo fídíò yìí ẹ wá bá ń farabalẹ̀ wo fídíò yìí dáadáa ẹ gbọ́ bó ṣe ṣẹlẹ̀ kẹ́ ẹ wo àwọn tó jọ ṣèpàdé pọ̀ níbi ìpàdé yìí káwá jọ wá yiri ẹ̀ wò pé báwo ló ṣe wá jẹ́ ẹ wò ẹ má jẹ́ ń gbà yín lásìkò ẹ kọ́kọ́ wò pàdé yìí bó ṣe lọ ṣé ó wá tọ́ kọjá wípé irú Sultan of Sokoto ni ò ní síbẹ̀ mò ń padà bọ̀ òun rèé ẹ bá ń wò ó. President Bola Tinubu's call for peace and security at an interfaith breaking of the fast at the presidential villa in Abuja. The president assured Nigerians that the country's unity and sovereignty will not be threatened by forces of instability. He emphasized that security forces are intensifying operations against terrorists, insisting Nigeria will never surrender to violence. On the economy, the president defended his reforms, declaring that the nation has turned the corner after inheriting a difficult situation. Leaders of the Christian Association of Nigeria and the Nigerian Supreme Council of Islamic Affairs pledged continued prayers and support for the administration. Traditional and religious leaders from across Nigeria's 6 geopolitical zones attended the gathering. Yes, we are challenged. The terrorists, they are very desperate now because they are getting barraged and defeated. They leave traces of blood in their fields. But I assure you one thing, Nigeria will never surrender. We are not deterred. We're going to win and win well. So we know we are doing the utmost best to ensure that we have peace, progress, stability in this country. May Allah continue to guide you. May Allah continue to increase your wisdom and strength to pilot the affairs of this great country. You have no strength, you have no power, but Almighty Allah will give you that power, will give you that strength and good health. And inshallah, we in our institution, the traditional rulers, and also our religious leaders, they are always praying in churches and mosques to ensure that we have peace in this country, we have progress and development. May Allah continue to guide you. We are praying that the Lord himself will bear the burden of this country on his shoulders and lighten whatsoever leadership burdens that you have at this very, very trying moment of our nation. We are praying that at the end you will succeed far beyond your dreams. You will excel. And that in this nation we shall once more again rejoice and testify that the Lord has done it for us again. Ẹ káàbọ̀ padà ṣé bẹ́ẹ̀ ti rí nínú àwọn ìpàdé àwọn tó wà níkàlẹ̀ ìpàdé níbi tí Bọ́lá Ahmed ti ṣèpàdé lórí ètò ààbò àti ètò ọ̀rọ̀ ìṣúná owó lórílẹ̀-èdè Nàìjíríà tó sì jẹ́ wípé bàbá yìí òun ló sábà máa ń gbáwájú láàrin àwọn bàbá
nílẹ̀ Nàìjíríà àtọba ní o àtìjòyè táwọn yòókù máa ń tẹ̀lé ààrí sọ̀tánì níbo lọ́gbà sí ẹ fi mọ̀ pé tó àṣírí ńlá ni ààrí sọ̀tánì of Sokoto ọ̀rọ̀ tí ń rújú báyìí orílẹ̀-èdè Nàìjíríà ò ṣiṣẹ́ mọ́ ibẹ̀ nìkan kọ́ là ń lọ nítorí ìjọba àsìkò ogun ti dé wàhálà ti dé bá àwọn Fúlàní bẹ́ẹ̀ ni torí pé àwọn ìlú yìí fárígá wípé kí wọn ó kẹrù wọn kí wọn ó kọ àṣà wọn kan sì máa lọ ni wọn bá tiná bọlé wọn dalẹ̀ rúkùtù eré ẹ wò ọmọ Yorùbá ẹ má jẹ́ ń gbà yín lásìkò ẹ bá ń farabalẹ̀ wo fídíò yìí ẹ wo bí wọ́n ṣe ń sáré tó bá ń gbọ́ eré tó bá ṣèmi ní eré tètè báyìí Yorùbá ní tẹkọ Agége eléyìí kọjá eku Agége bẹ́ẹ̀ ni eku Ẹdó eku ilẹ̀ Yorùbá eku káàkiri bẹ́ẹ̀ ni wọ́n ti múná lọ ládùúgbò wa láìpẹ́ yìí bá a ṣe bẹ̀rẹ̀ ètò wọ́n méré tí wọn ò dúró wò ó tá a bá ń sọ fún wa wípé tó gẹ́gẹ́ bí àwa àrán Yorùbá kódà nínú fídíò tẹ́ ẹ fẹ́ wò yìí àwọn ológun wọ́n gbọ́bẹ̀ láti lọ lè bá àwọn aráàlú tí wọ́n ń jà fún ẹ̀tọ́ wọn wọ́n sọ pé rọ́ àìbáni gbé kàfànìtàn ya wọ́n bá wọn sọ̀rọ̀ wọn láwọn ọ̀bọ àwọn ọ̀gbà pé wọ́n ti gbé àṣàkẹ́ àwọn létí lọ torí kíni lórí àwọn ajínigbé ajínipa wàhálà àwọn pọ̀ jù bí wọ́n ṣe ń jí àwọn gbé ni wọ́n ń béèrè ránsọ́ọ̀mù mo fẹ́ kẹ́yìn tẹ́ ẹ fẹ́ wo fídíò yìí ọ kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ wo mo fẹ́ kẹ́ ẹ kọ́ àápàá jùlọ àwa ilẹ̀ Yorùbá pé wọ́n ti ń bá wa gbé ti pẹ́ àti wà pẹ̀lú wọn ti pẹ́ kí lẹ wá rò pé a lè ṣe a lè lé wọn ò lè gbàbọ̀dẹ̀ wọ́n gbàbọ̀dẹ̀ fún wọn nílùú yìí àbọ̀dẹ̀ tí wọ́n gbà fún wọn ló mú káwọn aráàlú padà wá fárígá pé tó afárafì kẹrù yín kẹfìlú wálẹ̀ òṣàbò ò lè gbèmí ṣe mí bó ṣe bá mi fídíò náà rèé mò ń padà bọ̀ ẹ bá ń wò ẹ tẹ̀síwájú òun rèé. Ogun ti ṣẹlẹ̀ nípínlẹ̀ Ẹdó látàrí pé àwọn ọ̀dọ́ community náà wọ́n ya síta wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní dáná sun gbogbo àwọn ilé Haúsá tó ń bẹ níbẹ̀. Gbọ́ ogun ti ṣẹlẹ̀ báyìí o ṣàdédé ládédé rí o tí wàhálà bẹ́ sílẹ̀ ní ìpínlẹ̀ Ẹdó ìyẹn ní ọjọ́ Sátidé látàrí wípé àwọn ọmọ ìpínlẹ̀ Ẹdó ìyẹn ní Auchi Kingdom ní ìpínlẹ̀ Ẹdó àwọn ọ̀dọ́ ibẹ̀ ló ya síta o tí wọ́n pariwo látàrí gbogbo bí ìjínigbé yìí bó ṣe ń lọ nínú àgbègbè wọn látàrí gbogbo bí àwọn agbésùnmọ̀mí ṣe ń wọ ọ̀dọ̀ wọn náà tó ń jí wọn gbé tí wọ́n tún ń béèrè owó ńláńlá èyí ló wà fà o wọ́n ní bí oṣù mélòó sẹ́yìn ní ìjínigbé yìí ó ti ń lékè kà sí tó sì jẹ́ pé àwọn ìjọba wọn ò rí ìkọ̀kọ̀ ṣe sí i ó wà ní tọ́ba tí wàá jí wọn gbé tán wọ́n wá máa bẹ̀rẹ̀ sí ní béèrè owó wọ́n dẹ̀ ní ó kéré jù wọ́n máa béèrè 100 mílíọ̀nù kí wọ́n tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lẹ́yìn tó bá jí àwọn èèyàn gbé tán èyí ló wà fà o tí àwọn obìnrin ìlú náà tí wọ́n fi jáde fún ìfẹ̀hónúhàn ní wọ́ọ́rọ́wọ́ ìyẹn peaceful protest ní wọ́ọ́rọ́wọ́ tí ò síjà tí ò sí gbọ́mi sí omi ò tó rárá. gẹ́gẹ́ bí ìwádìí ìfẹ̀hónúhàn táwọn obìnrin ó ti bẹ̀rẹ̀ láti bí ọ̀sẹ̀ kan ìyẹn gbogbo àwọn obìnrin tó ń bẹ nílùú Auchi community Auchi Kingdom gbogbo wọn jáde fún ìfẹ̀hónúhàn látàrí bí wọ́n ṣe ń pa wọn tí wọ́n jí wọn gbé ní ìlú wọn bẹ́ẹ̀ ló ń pariwo pé ìjínigbé kọ́ ló kàn àwọn ò fẹ́ ìjínigbé ní ìlú wọn mọ́ o ṣùgbọ́n o ní ọjọ́ Sátidé ni adédè rí pé ìfẹ̀hónúhàn tó máa ń lọ nírọ̀wọ́rọsẹ̀ ló bá di wàhálà àti ìjà o látàrí pé àwọn ọ̀dọ́ ya síta wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní yarí tó ń sọ pé àwọn ò fẹ́ Haúsá tí ò bá nílé lórí mọ́ gbogbo àwọn Haúsá tó máa ń jókòó káàkiri sí orí ọ̀kadà alùpùpù tí wọn ò níṣẹ́ yálà àwọn tó ń sùn sínú ṣọ́ọ̀bù àbáwọn tó ń sùn sí títì wọ́n làwọn ò fẹ́ wọn mọ́ rárá wọ́n ní Haúsá káwúsá tí ò bá ti nílé lórí tí ò níbi tó ń gbé ó yá kíá
àwọn ọ̀dọ́ yarí o, wọ́n lé gbogbo àwọn haúsá jáde, àwọn haúsá tí wọn ò níbi tí wọ́n ń gbé rárá tó jẹ́ pé wọ́n kàn máa ń wọ̀sùn káàkiri ni. ìyẹn nìkan lákọ́ o, bẹ́ẹ̀ wọ́n yarí pátápátá látàrí bí ìfẹ̀hónúhàn náà ṣe lọ ní akọ̀dédé tí àwọn ọ̀dọ́ ya wọ ibùgbé àwọn haúsá àti ṣọ́ọ̀bù gbogbo ibi tí wọ́n ń gbé, wọ́n sì bẹ̀rẹ̀ sí ní dáná sun lẹ́yọ kọ̀ọ̀kan táwọn ọ̀dọ́ yarí. wọ́n níṣẹ́ àwọn ò fẹ́ haúsá tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ nílùú ìlú wọn mọ́ o, àti ṣọ́ọ̀bù àti ilé gbogbo ẹ̀bẹ̀ ni àwọn ọ̀dọ́ Auchi bẹ̀rẹ̀ sí ní dáná sun o. nígbà táwọn haúsá rí i pé àwọn ọ̀dọ́ yarí, ó wá di ìbásù àwọn olórí ìlú, wọ́n lọ pé àwọn ọmọ ogun Nàìjíríà láti wá paná wàhálà tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. bẹ́ẹ̀ lọ́gán tí àwọn ọmọ ogun Nàìjíríà débẹ̀, ṣe é dẹ́bọ̀ pé àwọn ọ̀dọ́ tó bá ti yarí kò sí ẹni tó lè bẹ̀ wọ́n mọ́. bẹ́ẹ̀ táwọn ọmọ ogun Nàìjíríà débẹ̀, níṣẹ́ ni wọ́n ń bá wọn pò ó pé kí wọ́n dákun kí wọ́n fi ìwà yìí lẹ̀, kí wọ́n jáwọ́. bí inú àwọn ọ̀dọ́ tún ṣe rú rèé o, látàrí pé ó rí àwọn ọmọ ogun, wọ́n ní láyé pé wọ́n ń gbè lẹ́yìn àwọn haúsá ni, wọ́n ṣàfẹ́ kí àwọn haúsá pa wọ́n. wọ́n ní láyé páwọn ò ní gbà pé àwọn dáná sun ilé haúsá, àwọn ilé haúsá ọlọ́pẹ ọmọ ogun wá, tó túmọ̀ sí pé àwọn ọmọ ogun gangan ló ń ṣe àtìlẹ́yìn fún àwọn haúsá yìí tí wọ́n fi hùwà tí ò tọ́ sí wọn. ọ̀nà báyìí ni àwọn ọ̀dọ́ Auchi rò sí o, láì mọ̀ pé àwọn ọmọ ogun kọ̀ wá láti wá paná áwọ̀ àti wàhálà tó lọ ni. èyí ló wá fa gòbé o, tó fa ìjà tó di wípé àwọn ọ̀dọ́ yarí tán, gbogbo nǹkan haúsá ni wọ́n dáná sun látàrí ẹ̀sùn àjínigbé tí ó ń béèrè owó lójoojúmọ́. wọ́n máa ti ṣèdájọ́ o lórí àwọn haúsá. ẹ wo, ẹ tún jẹ́ kí n tún sáré gbé yín débẹ̀. ǹjẹ́ ẹ ti gbọ́ àwọn fìjìláńtẹ́ wọ́n ti dóòlà ẹ̀mí àwọn mẹ́ta tí àwọn afurasí ajínigbé tí wọ́n jí gbé, àwọn afẹ̀míṣòfò ní ìpínlẹ̀ Kwara. àwọn ọlọ́dẹ ìbílẹ̀, ìyẹn local vigilantes, ni a gbọ́ pé wọ́n ti gba àwọn mẹ́ta là, wọ́n gbà wọ́n lẹ̀ lọ́wọ́ àwọn ajínigbé èyí tó ń bẹ ní Chita, ní agbègbè Chita ní Patigi local government ní ìpínlẹ̀ Kwara. gẹ́gẹ́ bí ìwádìí tí a ṣe ni pé àwọn afurasí agbésùmọ̀mí wọ́n ti wọ agbègbè náà ní déédéé agogo 12 òru. bẹ́ẹ̀ ni o, àsìkò tí wọ́n wọ agbègbè náà rèé tí wọ́n sì dábọ́ bólẹ̀ rẹ́kẹ́rẹ́kẹ́ látàrí kí gbogbo àwọn èèyàn kí ó lè sá àsálà fẹ̀mí mọ́. bẹ́ẹ̀ ibẹ̀ ni wọ́n ti padà náwó gan àwọn èèyàn mẹ́ta tí wọ́n jí gbé, tí wọ́n sì kó wọn lọ sí inú igbó. bí ìṣẹ̀lẹ̀ yìí ṣe ṣẹlẹ̀ tán lọ́gán ní àwọn agbègbè náà tí wọ́n tètè ta àwọn fìjìláńtẹ́ ibẹ̀ lára, wọ́n kàn wọ́n lára, wọ́n ta wọ́n lólobó ní kíákíá. bẹ́ẹ̀ làwọn fìjìláńtẹ́ náà bẹ̀rẹ̀ sí ní kó àwọn èèyàn wọnú igbó láti máa lé àwọn ajínigbé, àwọn afẹ̀míṣòfò wọ̀nyí. bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ìwádìí, lọ́gán tí àwọn olùọdẹ náà tí wọ́n rí wọn, ìyẹn àwọn fìjìláńtẹ́ yìí tó rí àwọn afẹ̀míṣòfò yìí, ló bá di wọ́n fi jà pẹ́ta o, ló bá di tí wọ́n fi ìbọn wọ́n fi ń bára wọn jà. ṣùgbọ́n o, àdúpẹ́ fún Olódùmarè wípé ọwọ́ àwọn fìjìláńtẹ́ yìí, ọwọ́ wọn ju ti àwọn agbésùmọ̀mí lọ. bẹ́ẹ̀ làwọn agbésùmọ̀mí náà bá sá àsálà fẹ̀mí wọn, wọ́n na pápá bora o. níbẹ̀ ni wọ́n ti padà rí àwọn mẹ́ta tí wọ́n so mọ́lẹ̀, ní àwọn tí wọ́n ti jí gbé o, tí wọ́n ń retí pé káwọn tún wá gbowó lórí wọn. ṣùgbọ́n ká dúpẹ́ lọ́wọ́ Olódùmarè àti ọpẹ́ lọ́wọ́ àwọn fìjìláńtẹ́ yìí tí wọ́n tètè dá sí ọ̀rọ̀ náà, tí ó fi jẹ́ pé wọ́n rí àwọn mẹ́ta ọ̀hún, wọ́n rí wọn gbà padà lọ́wọ́ àwọn agbésùmọ̀mí wọ̀nyí. bẹ́ẹ̀ inú àwọn agbègbè, ìyẹn àwọn èèyàn tó ń bẹ ní Patigi, inú wọn dùn o láti rí iṣẹ́ takuntakun tí àwọn fìjìláńtẹ́ yìí ṣe. wọ́n wá pe ìjọba, ìyẹn ìpínlẹ̀ Kwara, wọ́n rọ̀ wọ́n pé ẹ dákun, ẹ fi okun kún okun àwọn fìjìláńtẹ́ yìí. ṣe ló dàbí pé àwọn ni wọ́n mọ ojú bẹ̀, àwọn ni wọ́n mọ bó ṣe lè lé àti kojú agbésùmọ̀mí. bẹ́ẹ̀ ṣe rí gbogbo ìjínigbé yìí, ó ti di nǹkan tó pọ̀ jù ní ìpínlẹ̀ Kwara, ní gbogbo agbègbè Kwara North, bí àpẹẹrẹ Ẹdú,
Pàtígì àti gbogbo àwọn agbègbè bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ tí ẹ bá gbàgbé, ǹjẹ́ ẹ mọ̀ pé àwọn agbésùmọ̀mí wọ́n tún ya wọ ìlú kan ìyẹn tán pè ní Ǹdẹ́jì ní ìlú Ìdẹ́jì ìyẹn ní Edu local government ní ìpínlẹ̀ Kwara, débi pé wọ́n jí ìyàwó wọ́n sì jí ọmọ gbé lóru. Ìṣẹ̀lẹ̀ eléyìí ló ṣẹlẹ̀ ní ọjọ́ Sátidé o, kí ọwọ́ tó wá tó àwọn ajínigbé yìí ìyẹn ní ọjọ́ Sunday ní kùtùkùtù. Ṣùgbọ́n a dúpẹ́ f'Elédùmarè tí ò jẹ́ kí àwọn ìwà ọ̀dájú wọ̀nyí kí wọ́n jẹ lọ pẹ̀lú wàhálà àbí wọn. Tó. Ẹ káàbọ̀ padà ọmọ Yorùbá, ṣé ẹ ti gbọ́? Ara àwọn ìlú fúnra wa lágbèjà ara wa. Ohun tèmi máa ń sọ nìyẹn. Ẹ wo àwọn ọ̀dọ́ ìlú yìí, ẹ wo bí wọ́n ṣe gbúra wọn pé ṣáà wàá dákẹ́ nígbà wọn dákẹ́ títara wọn fẹ́ bá wọn dákẹ́, kí ló kàn wọ́n kù kí wọn ó dìde ogun. Bẹ́ẹ̀ ni wọ́n da lérú wọn dọ̀nẹ̀rú, torí wípé nígbà tẹ́ ẹ bá dákẹ́ tẹ́ ń wò, bí wọ́n bá gbẹ́ nìkan lónìí tẹ́nìkan kan sọ̀rọ̀, tí wọ́n gbé kan lọ́la tẹ́ ẹ sọ̀rọ̀ tẹ́ ẹ san ransom. Lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí, àwọn kíní yóò tiẹ̀ tún wá gba owó mọ́, wọn á ní kí wọ́n lọ bá àwọn wá fájìn, ọmọbìnrin fájìn tí ò tí ì mọkùnrin rí. Ṣé kìí ṣe pé wọ́n ń lò wọ́n fún iṣẹ́ kan ni? Èyí tí wọ́n gbé ní Kwara àbí l'Ondo, wọ́n bá a sùn débi pé wọ́n pa á. So wọ́n wá ní kí wọ́n tún fún àwọn ní fájìn, ọmọbìnrin fájìn ìyẹn tí ò tí ì mọkùnrin rí, iná ẹ̀ ní ransom táwọn fẹ́ gbà. Kí ni wọ́n fẹ́ fi ọmọbìnrin tí ò mọkùnrin rí àìtúwò náà fẹ́ pa fún? Ta ni yóò fọmọ tiẹ̀ lẹ̀? Bó tiẹ̀ jẹ́ pé bàbá ẹ̀ gan-an ni wọ́n mú, ṣé yọ gbà á kú gbà pé kóun kú kí wọ́n fọmọ òun lọ́rùn lẹ̀? Kò sì dájú pé wọn ò ní padà wá hàn bí yìí náà lè mọ̀. Bí àwọn èèyàn kan bá dìde tán bá ṣerú ẹ̀, kí lọ́kàn mi àti ẹ̀ kí làwa ń dúró fún? Níbi tẹ́ ẹ ti rí wọn, ẹ pèjọba, ẹ lé wọn ṣí wọn léré. Torí wípé tẹ́ ẹ bá lajú yín lẹ̀, wọ́n bá fi lè ka yín mọ́lé tó ẹ̀yin nù, Ọlọ́run nù. Ó tún dìgbà díẹ̀, ó dàbọ̀.